Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí dábọ̀ sóhun mi lò jẹ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Ẹ̀rí èyí tí mo bára sọ ní òní náà ni bí a ṣe ń lo ìkarahun ìgbín àti ẹyin àti omi tí a bá fẹ́ mọ ẹni tó wà lẹ́yìn àìríṣe wa. Lóòótọ́ kò sí nǹkan tí ó sì ọmọ ẹ̀dá láyé àfi kó ti wà nú àkọọ́lẹ̀. Ọlọ́mọ ń fi àwọn kan sí sábàbí ni. A wà ní prógámù kan ní ọjọ́ Thursday, so lecturer wa ń sọ pé kò sí careless ló máa ń pààyàn. So afá kan wà nù kíláàsì wa, afáyàn wa jẹ́ kó yé lecturer yẹn pé lóòótọ́ wáyé pé careless ń pààyàn, ọlọ́ọ̀ba ni ọba tó ní agbára àti pa èèyàn. Ṣé mọ̀ pé bìlífù olúkálùkù yàtọ̀. Ọlọ́run sọ nínú Kùránì náà ni pé ó ní àdánwò kan ò ní ṣẹlẹ̀ àyàfi kó ti wà nú àkọọ́lẹ̀. Sọ̀rọ̀ mi ti yé. Ìwọ tí o careless tí wọ́n pa ẹ́ dànù, ó ti wà nú àkọọ́lẹ̀ pé wà careless wọ́n á rí ẹ mú ni. Ẹ tún wá wáyà kan nínú Kùránì náà tó sọ pé àdánwò kan ò ní ṣẹlẹ̀ àyàfi kó jẹ́ pé wọ́n lọ fọ ara ẹ̀ fà á. Ṣé ẹ ti rí méjèèjì yẹn tó fi jẹ́ pé a wà computerize. Ọlọ́run ti program wa. Òkè ń sìn ọ̀rọ̀ tí mo ń sọ ń sìn ó ti wà nú àkọọ́lẹ̀ pé màá sọ. Ọ̀rọ̀ tí mo bára sọ ní òní wà nú àkọọ́lẹ̀ pé màá sọ. Wọ́n á kú sọ mi bóyá kí n sọ tàbí kí n má sọ. Ṣé ẹni tí ń bá sọ àkọọ́lẹ̀ ni, tí ń bá tún sọ àkọọ́lẹ̀ ni. Ẹni tó mu poison tó kú ó wà nú àkọọ́lẹ̀ pé yóò mu poison yẹn ni yóò kú. Sọ̀rọ̀ mi ti yé. Àkọọ́lẹ̀ náà ni pé ó máa mu poison yẹn ó máa kú. Ṣé bóun ló fọwọ́ ara ẹ̀ fà á, ó mọ̀ pé poison ò dáa. Tó bá gbé poison lọ́wọ́ báyìí tó fẹ́ mu, tó wá ń pẹ́ má jẹ́ kí n mú mọ́, ó wà nú àkọọ́lẹ̀ pé ò ní mu ni o. Sọ̀rọ̀ mi yé. Ẹni tó pààyàn ó wà nú àkọọ́lẹ̀ pé ẹni ló kúnjọ́ náà ni. Àmọ́ wọ́n tó pa lọ́lọ́run fi ṣe sábàbí. Nǹkan tí mo try láti sọ fún lecturer ǹjọ́ yẹn nìyẹn. Àmọ́ bìlífù olúkálùkù yàtọ̀. Sọ̀rọ̀ mi ti yé. So tó bá wá ṣiṣẹ́ yìí tó bá rí èèyàn kan pé èèyàn kan ló wà ń di ọ̀rọ̀ ẹ̀, gbà pé ọlọ́ọ̀bá náà ló wà ń di ẹ̀. Ó fẹ́ kó tètè jáde sọ́dọ̀ ara ẹni, ó fẹ́ kó tètè pé òun. Ọ̀nà bá ṣe máa ń pe Ọlọ́run pọ̀. Ẹlòmíín fi istighfar tó máa fi ń bẹ Ọlọ́run. Ẹlòmíín fi istighfar tó fi gba contract ńlá. Ẹlòmíín fi istighfar tó fi ṣe nǹkan rere láyé. Sọ̀rọ̀ mi yé. Tá bá wá ṣe kíní tó bá jẹ́ pé aláìwá dàrú wọn lójú àárín nǹkan kan, kò sí nǹkan kan pàtó kan tá a rí. Sọ̀rọ̀ mi yé. Nǹkan tá a kan máa ṣe ni pé ẹ jẹ́ ká jókòó istighfar ká fà dáadáa bóyá bí 70,000 lágbára Ọlọ́run, ní agbára Ọlọ́run. Inú wa máa dùn, ayọ̀ wa kún lágbára Ọlọ́run. Sẹ́rí tí a bá fẹ́ mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ wa, sọ̀rọ̀ mi yé, Ọlọ́run náà fún wọn lágbára ni pé kí wọ́n dán wa wò ni. Nígbà tó jẹ́ pé àwa náà careless, tá a bá careless, Ọlọ́run bá fún wọn lágbára. Tí wọ́n bá bá wa náà pàdé pé àwa náà, ìyá mú ìsìgbà, tí wọ́n bá bá wa náà pàdé pé àwa náà ti protect ara wa. Nígbà tí wọ́n bá dé Ọlọ́run a fẹ́ dán ní báyìí wo àmọ́ dán o kó tó dọ́dọ̀ òun ó ti dé ọ̀dọ̀ ẹ̀ o. Sẹ́rí ìkarahun ìgbín la máa wáyé tó bá tóbi dáadáa. A wá ṣe àdúrà sí nítorí tá a fẹ́ fi ṣe. Ẹ má ṣàdúrà owó sí o, ẹ ṣàdúrà ẹni tó bá wà ní ọ̀rọ̀ yẹn ní kẹ́rí. Ẹ wá bu omi sí lẹ́yìn ìgbà yẹn, ẹ wá fi ẹyin sí. Tó fi ń jẹ́ pé ìkarahun tó bá tóbi ní kẹwàá. Ẹ bá ti wá fi ẹyin sí, ẹ gbé sórí iná, ẹ lè gbé sórí gas, ẹ lè gbé sórí stove, ẹ lè gbé sórí èédú. Tó bá ti jiná, tẹ́yìn bá ti jiná nú ẹ̀ dáadáa. Ṣé ìkarahun ìgbín yẹn nídìí ẹ sọ dànù. Ẹyin ilẹ̀ nídìí. Tó bá ti wá di alẹ́ kẹ́ tó sùn, ẹ lè ṣe láàárọ̀, ẹ lè ṣe lọ́sàn-án. Tó bá ti di alẹ́ kẹ́ tó sùn, ẹ bu ẹyin yìí, ẹ má sọ nǹkan kan sí mọ́, ẹ jẹ ẹyin yìí, ẹ dẹ̀ lọ sùn direct. Ẹ má bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ mọ́, ẹ má receive call, ẹ lọ sùn direct ni. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ohun tẹ́ bá ti rí, ẹ take action lórí ẹ̀. Sọ̀rọ̀ mi yé, àdó ògbóló ní fi wálẹ̀. Inú àlọ́ ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Lọ́la kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́, ewé ajẹ́, ewé ń jẹ́. Àwọn
ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dá